Kí ìpàdé òjò tó bẹ̀rẹ̀, mo fẹ́ ṣe iṣẹ́ ìránṣẹ́ méjì sí mẹ́ta. Kí ló fà á tí mo fẹ́ fi ṣe ni pé àwa lè lọ ní ọ̀la, ṣùgbọ́n mi ò fẹ́ kí a jẹ́ òpè fún ìrìnàjò ìkẹyìn ayé. Ohun tí mo lè fẹ́ sọ yìí, ó máa mú ọ̀pọ̀lọpọ̀ controversy dání. Iṣẹ́ ìránṣẹ́ ọwọ́ nínà ó lè mú ọ̀pọ̀lọpọ̀ controversy dání. Ibi tí mo ti bẹ̀rẹ̀ lélẹ́yìí, nọ́mbà 1 tí mo fẹ́ ká mú sọ́kàn. Ìyàtọ̀ wà láàárín ẹni tó ń defend Bíbélì, tó ń defend ẹ̀sìn, tó lè defend ènìyàn. Ìyàtọ̀ wà láàárín ẹni tó ń defend Bíbélì, tó ń defend ẹ̀sìn, tó lè defend ènìyàn, sí ẹni tó ń defend òtítọ́, tó lè defend ìjọba ọ̀run, tó sì ń defend ẹ̀mí mímọ́. Kọ sílẹ̀ bẹ́ẹ̀. Ọmọ Ọlọ́run méjìlá ní àwọn kan defend ẹ̀sìn, àwọn kan defend Bíbélì, àwọn kan defend ènìyàn àti olórí ìjọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ọmọ Ọlọ́run èkejì ni àwọn tó ń defend òtítọ́, tí wọ́n defend ìjọba ọ̀run, tí wọ́n defend ẹ̀mí mímọ́. That is number 1 tí mo fẹ́ kí àmúdání nìyẹn. Nípa ẹ̀kọ́ ìgbéyàwó àbí kíkọ ìyàwó sílẹ̀, mo fẹ́ bá wa sọ̀rọ̀. Láti Genesis to Revelation, ohunkóhun tí ó bá ti jẹ́ pé ayé ló mọ, kì í ṣe ìrìnàjò síjọba ọ̀run o. Ẹni tí tó bá ti jẹ́ pé òpin rẹ̀ ayé ni, ẹ̀yọ́ ọmọ Ọlọ́run kì í ṣe ìrìnàjò sí ìjọba ọ̀run o. Ẹ jẹ́ ìbẹ̀rẹ̀ kí làwọn kan tó ẹ̀ǹdì sí tó bẹ̀rẹ̀ láyé tó lè máa ẹ̀ǹdì sí ayé. Nọ́mbà 1, ẹ̀sìn, denomination, ìlànà ẹ̀sìn, ayé ló mọ o. Kò sí ṣọ́ọ̀ṣì lọ́run o. Nọ́mbà 2, Bíbélì, ayé ló mọ o. Wọn ẹ̀ka Bíbélì lọ́run o. Nọ́mbà 3, iyì nìkan ṣoṣo ní bẹ lọ́run o. Hallelujah, owó ẹ̀ka kò sọ̀rọ̀ Ọlọ́run lọ́run o, kò sí wàásù lọ́run o. Kò sí ẹrọ̀rúpọ̀ àdá lọ́run o. Kò sí sẹ́mínà lọ́run o. Kò sí olúwawí lọ́run o. Kò sí ẹgbẹ́ àsọtẹ́lẹ̀ lọ́run. Ẹ mú yọ̀ wá, ẹ gbépo wá, ẹ mú ìgbálẹ̀ wá òsì lọ́run o. Ẹ má jẹ́ àtàn wá o. Kò sí ìgbéyàwó lọ́run o, kò sí ọmọ bíbí lọ́run o. Gbogbo méṣèèjì wọ̀nyẹn fún ìgbéniró, fún ìtọ́ni, fún ìmúlọ́kànlé, fún ìgbàgbọ́ nínú ayé ló máa o. Eléyìí lè fà káwọn èèyàn tó àtàkì
ní púpọ̀ o. That is number one. If anybody is giving you message nípa ìgbéyàwó, nípa ìdílé, iye ìyàwó tó fẹ́, iye ọmọ tó bí, ó gbà ọ́ ní ìmọ̀ràn ni o, ìyẹn kọ́ ni ó mú Ọlọ́run o. Ràjò ayé lásán ni o. Ẹ fi yẹn sí ọkàn. Personal life journey ní gbogbo rẹ̀. Kò sí iye ṣọ́ọ̀ṣì, iye bíráǹsì tí a dá ẹ̀lẹ̀ lọ́rùn. Mo jàdù fọ́ọ̀sì lọ́rùn, wòlíì ọlọ́rọ̀ ọ̀gá ògbóni ní òsì lọ́rùn. Ẹ gbọ́ bí ìfàmìlóyè ọ̀bá wà lórí mi kò sí lọ́rùn. Ẹ̀ka ló wà bẹ́ẹ̀ o. Ìyẹn nọ́mbà wà tí mo fẹ́ sọ fún wa. Nípa méṣèèjì ìyàwó kan àbí ìyàwó méjì ẹ̀sìn lásán ni o kì í ṣèrànjú ọ̀rọ̀. Nínú Bíbélì, ìyàwó kan ní Ádámù ní ayé ẹ̀ bàjẹ́. Ìyàwó kan ní Nóà ní ayé ẹ̀ bàjẹ́. Ìyàwó kan ní Áísákì ní nígbà tá a bímọ tán. Bàbá mú ẹ̀gbọ́n, ìyá mú àbúrò, ayé wọn wó. Ìyàwó kan ni ìyàwó Mósè tẹ̀tọ́ pé Mósè di ọkọ ẹlẹ́jẹ̀. Ìyàwó kan ni Sámúsì ní òkò ní méje o, ayé ẹ̀ wó. Ìyàwó kan ní Élì ní o, ayé ẹ̀ wó. Ìyàwó kan ni Sámúẹ́lì ní o, àwọn ọmọ ẹ̀ wó ayé o. Ṣé Anania àti Safania ìyàwó kan ni o? Wọ́n sì parí ẹ̀ sínú ẹ̀sìn. Ẹnìkan ṣoṣo tó ní ìyàwó kan ní Bíbélì. Tí ààrí tèmi rí o láti 1993 ni mo ti ka Bíbélì tán o. Ẹnìkan ṣoṣo tí mo rí tí a lè forúkọ rẹ̀ wúrà tí a lè yin Ọlọ́run lóko nípa ìgbéyàwó rẹ̀. Elizabeth and Zachariah. Zachariah and Elizabeth. Irú ìdílé Joseph àti Mary pẹ̀lú Bíbélì tí mo kà ní ìdílé wọn mi ò lè forúkọ wọn gbàdúrà. Ìdílé ọkọ àtàbá tó bí Jésù ní ilé ìforúkọ wọn gbàdúrà. Torí bí Jésù ṣe mú àwọn ọmọ bó ṣe mú wọn. Orúkọ ìyá nìkan ló ń tẹ̀lé Jésù tí Jésù fi parí àgbọ̀kọ bàbá ẹ̀ mọ̀. Wọ́n jọ bá Jésù rìn, òun ló dẹ̀ bí Jésù ní ìmọ̀ tó fà á o. So we are talking, one marriage is not a message of eternity. It's a message to guide yourself. Ìdí bàbá mi rí, ìdí ìyá mi rí, ìfẹ́ tó kójú òun ṣe kí ni kó rí. Ìfẹ́jọ́ kó dá àwọn ọmọ àmì lérí. Ìyẹn náà ó dẹ̀ máa dúró lórí pé bàbá sì gbé. Bàbá ṣe kíkó táwọn òsì rìn. That is number one. Àní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń píríṣì mẹ́sẹ̀gì ìyàwó kan yìí, àwọn Pẹntikọ́sà tó píríṣì ìyàwó kan yìí. Nǹkan ṣoṣo tí wọ́n dì mú ni pé ẹni bá ní ìyàwó kan yóò jò lóòótọ́ fún ìdílé ẹ̀. Ìkókó tí mo rí bẹ̀ nìyẹn pé ẹni bá ti ní ìyàwó kan àtọkọ á jò lóòótọ́ sí ilé ẹ̀. Ẹ jọ gbogbo àwọn ọkùnrin dà wọ́n bí ẹnì ní dúró. Ẹnì ní dúró ọ̀rọ̀ kàrà lónìí. Ẹ má bèrè ní àbá yín nìyí. Ẹ jọ ṣé gbogbo ẹni tí ẹ bá ń ṣe conversation lójoojúmọ́ ṣé gbogbo ẹ̀ ìyàwó yín mọ̀? Ẹ sọ̀rọ̀ torí ti wájú náà lára yìí o. Ṣé gbogbo ẹni tẹ́ ẹ bá ń ṣe, ṣé gbogbo conversation tẹ́ ẹ ní láyé, ṣé omi ìyàwó yín gbọ́ níta rẹ̀? Ẹ sọ̀rọ̀. Ṣé kìí ṣòun ẹ̀yọ́kò? Oníṣẹ́ fẹ̀rẹ̀ dé. Irọ́ ni wọ́n ní irọ́ ni wá. Àfi tá a bá yí padà. Lóòótọ́ a lè má ṣàgbèrè. Bọ̀dì ìjọ lóòótọ́ bẹ̀rẹ̀ níbi kó píìnì tó fi kóòdù fóònù ẹ ṣé ìyàwó rẹ lè sí fóònù ẹ báyìí.
tó bá lọ kí ẹ̀. Ṣé gbogbo àwọn tá a píríṣì yìí ṣé kóòdù fóònù wa ṣé ìyàwó wa mọ̀? Iye owó tó wà káàdì wa ṣé ìyàwó wa mọ̀? Iye conversation tá a ní ṣé ìyàwó wa mọ̀? Iye bí tá a yà ṣé ìyàwó wa mọ̀? Dájọ́ lóòótọ́ ni. Tí wọ́n bá sọ pé èèyàn tó jó lóòótọ́ kó náwó òkè, ṣé gbogbo wa lè náwó òkè gbàdé wa? Ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ̀ka ìkẹyìn ayé Olúwa wí lè mú wa. Ẹ̀kọ́ àlùfáà lè ṣe kí ni? Ó lè mú wa. Ohun kan tuntun tó lè kó wa yọ ni pé ká mọ òtítọ́. Bíbélì sọ pé àwa yóò mọ òtítọ́. Òtítọ́ yóò ṣe kí ni o? Wọ́n sọ bá dòdò ra. Àdẹ̀lé mọ òtítọ́ láì jẹ́ pé a ní ìbápàdé ẹ̀mí mímọ́ o. You can't know the truth unless you encounter Holy Spirit. Gbogbo tí mo sọ yìí, ẹgbàdúrà tẹ́ni mo bá ti sọ wípé ẹ má lè fi Násírì ẹjọ́ ẹ̀yà ìjọ̀rọ̀ wèrè dànù. Gbogbo ọ̀rọ̀ kọ́rọ̀ tó o bá ti gbé wa ní ọ̀rọ̀ tí mo pè o. Kí ni mo pè o? Ọ̀rọ̀ wèrè, ọ̀rọ̀ asán. Tí wọ́n bá sọ wípé ìyàwó kan àbí méjì ni yóò gbé ìyàndọ́rùn, wọ́n tàbá ní o. Ẹgbọ́rọ̀ ìyàwó kúrò. Ní èkejì, àwọn ọmọ Ọlọ́run kan bí mi léèrè wípé ṣé ọkùnrin àtobìnrin lè kọra? Mi ò lè dáhùn torí Jésù náà ò dáhùn. Ìdí tí mi ò tẹ̀lé èfi dáhùn mo lè tún lè dáhùn. Paul àpọ́sù jẹ́ kí n mọ̀ wípé nínú ìwé Kọ́ríńtì wípé bí ènìyàn bá fẹ́ ìyàwó aláìgbàgbọ́ àbí ọkọ aláìgbàgbọ́ tí ìrìnàjò bá dáa bí aláìgbàgbọ́ náà bá fẹ́ lọ kí ni Paul sọ pé kó máa ṣe kí ni? Kó máa lọ ni Paul sọ. Ní lọ́wọ́ sí pé kí ọkùnrin àti obìnrin ó kọ ìyàwó kẹ́kọ̀ọ́ ẹ̀hún. Mi ò dẹ̀ lọ́wọ́ sí kí ènìyàn fẹ́ ìyàwó méjì àbí mẹ́ta. Ṣùgbọ́n mi ò fara mọ́ pé ẹ̀kọ́ ìjọba ọ̀run ni ètò ìmọ̀ ìgbìyànjú láti sọ ní. Kì í ṣe ẹ̀kọ́ ìjọba ọ̀run. Mo rí adélú láti sọmọ kẹ́kẹ́ máa kátó lọ náà fúra. Bí ìgbéyàwó tó fẹ́ gborí lọ́wọ́ ẹ̀ tó gborí ẹ̀ sá ó dá àdùgbà àlùfáà àdúgbò ní sọ pé kó máa forí tì. Torí rẹ̀ bá ti bọ́ sọnù. Gbogbo kàlà yóò arí kíndìnrín rà. Kí mo rí o? Sẹ́nẹ̀tọ̀ kan ó lọ háyà kíndìnrín. Kẹ́lì máa fi tí kíndìnrín wọ́n tó. A lè rí kíndìnrín rà. Kí ni a pè ní kíndìnrín? Kí ni kíndìnrín? Kíndìnrín. Kíni òyìnbó kíndìnrín? Òun náà ni ọ̀dọ̀ ẹ̀mí. A lè rí ọ̀dọ̀ ọ̀ra o. A sì lè rí ìbáṣe tó màlúù ìbáṣe ti ewúrẹ́. A lè ríra o. A lè rí apára o. A lè rí ọwọ́ rà. Ojú náà ó ní artificial. Ọjọ́ tí mo ti wà láyé bàbá mi ò fi pìtàn fún mi pé wọ́n gbé orí kan dànù wọ́n tó lọ wá orí míì síbẹ̀ o. Tó bí ìkankan yóò bá gborí lọ́wọ́ rẹ tó bá escape orí ẹ pélé tó ṣẹlẹ̀ sí mi láìpẹ́ yìí. Nígbà tí mo gbọ́ pé ẹ̀fọ́ fèsì kí agbẹ́dọ̀ yanjú ẹ̀ tí mò ń gbọ́ báyìí. Ládà ni mo fi gun fèsì mẹ́ta. Mo túlẹ̀ o. Kí ni mo ṣe? Nígbà tí mo gbọ́ pé dáàdì òkú ti dé, inú ṣọ́ọ̀ṣì ni mo ti sá jáde. Ìgbé àlùfáà wò ní ló pé ká máa wọlé agbára kan wà lára mi. Lágbára tí pé màá dúró. Ní ìlágbára tí àdá máa kàn tí ó máa tọ́ padà rárá o. Mi ì tí ìlágbára dé lọ. Mi ò láàrín ìpìyẹn ṣe lọ́jọ́ tí mo ti gbà ẹ̀wẹ̀ o. Àmọ́ ìdí tí ń dá ìta ìtọ́ àpàdà mi ò rí o.
Ànábì ti dá àdá padà mi ò rí ní àwọn òbí máa sọ ẹ̀rí ẹ̀ o. Èmi náà béèrè ṣùgbọ́n mi ò rí. Torí mo rántí wípé ìṣó lásán ó mú Jésù ó dẹ̀ wọlé sí lára. Èmi tí mo wá gba Jésù bí ìṣó wọlé sí lára. Kí èmi tí mo gbà kí wá máa rí pé ìbá padà lára mi. Nǹkan mi ti wọ̀ o. Hallelujah láò. Yẹn nípa mẹ́sẹ̀ẹ̀jì Nàìjíríà lákòókò yìí. Bí ìwọ ló mọ tó ń là kọjá nílé ọkọ àbí nílé ìyàwó. Bí o bá rí pé ní tó ń là kọjá yóò borí ọ̀rọ̀ rẹ. Bó o bá borí rẹ sá, mi ò bú ọ. Ìwọ ni wípé o rò kó tó ṣe kí ni o kò tó ṣe. Èmi kọ́ ni yóò sọ fún ọ. Torí bóyá ọ̀tá rẹ bá sọnù tó bá yá àwọn èèyàn náà ni yóò dúpẹ́ pé nígbà tó mọ̀ pé kí ní iye bá pé yóò pẹ̀lú ẹ kí ló dé tó forí tìbí ti kí lórúkọ yìí náà ṣe kí lórúkọ máa lo obìnrin Ìgbò yẹn tọ́kọ ẹ pa yẹn. Ó ṣìnà sí kí lórúkọ orí ẹ yẹn. Èkú èmi. Ọlọ́run ní jẹ́ kí ogun tó borí èkú èmi kó borí wa o. Ó ti lọ ní ìṣirò gbogbo àwọn àlùfáà tó ní kó máa forí tì í. Wọ́n ti báyàwó wọn ṣeré ní Dìsẹ́mbà yìí o. Tí wọn ò ní níbẹ̀ o. Ìyẹn nọ́mbà àlàyé nípa ìyàwó méjì àbí ká kọ̀ ìyàwó. Ẹ jẹ́ ká ní pé gbogbo owó tá a bá fẹ́ ṣe láyé ẹ̀mí mímọ́ ó bá wa sọ̀rọ̀. 2, ẹ̀dẹ̀ jẹ́ ká rí pé a wà nínú awọ́ òtítọ́ rí. Ìyẹn nípa ti àwọn ohun tí a bí nílé rẹ̀. Bóyá ìyàwó méjì àbí mẹ́ta. Ìtọ́ bá ti wọ̀n tí Nàìjíríà bá ti fàyè gbà ẹ́ it is well. Gbogbo èèyàn sọ pé it is well. Eléyìí ẹgbọ́n mi. Àwọn kan nínú àwọn bàbá wa ní Nàìjíríà nínú ìgbàgbọ́, ìyàwó wọn ṣolóògbé láàárín ọdún kan sí ọdún kan lé díẹ̀, wọ́n fẹ́ ìyàwó mi. Ìyàwó mi pé wọ́n fẹ́ yẹn ó ṣe iṣu. Ọ̀tí iṣu tó wà ń bẹ̀ ni pé ìgbéyàwó tí wọ́n wá ṣe, ìgbéyàwó tó kó tí wọ́n ṣe, ó tó ní agbára ju ìgbéyàwó àkọ́kọ́. Nǹkan mẹ́ta mo fẹ́ kẹ́ ẹ wọnú bẹ̀. Èkíní, tí ọmọ wọn ti kú lọ́wọ́ ìránṣẹ́ Ọlọ́run yẹn, tí wọ́n láàárín ọdún kan lé díẹ̀, tí wọ́n tún rí pé ìránṣẹ́ Ọlọ́run ṣe ìgbéyàwó àgbààgbà tá tó wọ kiri náà ṣe. Báwo lẹ ṣe lè máa wo irú ipò wo lẹ rò pé ìdílé tó sọ ọmọ wọn nìyẹn lè wà? Ẹ̀yin ọmọ Ọlọ́run nínú ìkòwò lẹ́nu kó lè ṣe kí ni o? Wọ́n lè wà ìyẹn ní ìbéèrè àkọ́kọ́. Ìbéèrè kejì, àwọn ọmọ tí ìyàwó yẹn bí sí ọkùnrin yẹn, tí ìyá wọn kú nínú ilé yẹn, tí wọ́n wo bàbá wọn pẹ̀lú obìnrin ní ìlànà ọdún kan sí ilé yẹn, kí láti ṣègbéyàwó yẹn kọ́ ni mo sọ. Mọ̀ ká wá ṣègbéyàwó kó ti ká tó máa ṣe hall reception. Irú ipò wo lẹ rò pé àwọn ọmọbìnrin yẹn lè ṣe kí ni wọ́n lè wà? Nọ́mbà 3, ìbéèrè mi ni pé àwọn ọkàn tí ò gbàgbọ́ dáadáa nínú ìjọ kí lẹ rò pé wọ́n lè máa ṣe kí ni wọ́n lè máa rò? Finally, láàárín ọdún kan ó lé tí ìyàwó yẹn kú, Ọlọ́run ní jẹ́ kí ìyàwó wa kú o. Láàárín ọdún kan tí ìyàwó yẹn kú, ṣé òun ni àlùfáà yẹn wá yá rí obìnrin yẹn tó gbàdúrà sí tọ́lọ́run ní kó fẹ́ láàárín ọdún kan kékeré yẹn ni ó wá rí pé Olúwa ní ìyàwó àbí ògbàdúrà mọ́ ni. Láàárín ọdún kan yẹn náà ló wá yá ṣe gbogbo rẹ̀ tí wọ́n wá rẹ́rìn wọ́n wá pa màlúù wọ́n payé àtọ̀ láti ṣègbéyàwó tuntun. Irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ó dáa kéèyàn ó rì má rì, ṣùgbọ́n ó gbọ́dọ̀ jẹ́ ìgbéyàwó bòòkẹ̀lẹ̀, ìgbéyàwó tí ò láriwo.
Nítorí pé ẹnikẹ́ni tí ọmọ rẹ̀ bá kú àbí ìyàwó rẹ̀ kú, ànírórú ẹ o, ègún ni fún ìránṣẹ́ Ọlọ́run. Ègún mẹ́ta ni ò gbọdọ̀ ṣẹlẹ̀ nínú iṣẹ́ Olúwa. Èkíní kọ́mọ ìjọ kú. Èkejì ìyàwó àbí ọmọ olórí kò ní ṣẹlẹ̀ sí wa o. Ìyẹn ní ìtẹ̀síwájú. Finally, kí n tó lọ wọnú àdúrà. Ìdí tí àwọn ọmọ Ọlọ́run ní kí ló dé tí mi ò fi ṣe èsì sílẹ̀. Ìdí tí mi ò lè fi ṣe èsì sílẹ̀ ni wípé àwọn èèyàn bá mi ṣèpàdé tó pọ̀ fún ẹ̀fẹ́ kẹ́ ẹ kọ́ ilẹ̀. Ìdí àkọ́kọ́ tí mi ò lè fi jáde ní CAC for now. Ènìyàn kan ló mú mi wọnú ìjọ Christ Apostolic Church, ọba àwọn ọba ni. 2, ẹni tó mú mi wọnú rẹ̀ kò tí ì sọ pé kí n kúrò bẹ́ẹ̀. Ó sì léwu pé kí torí ìdí kàwé ìbéèrè kí n fi bẹ̀ẹ́lẹ̀ nígbà tí ẹni tó mú mi wọbẹ̀ ò tí ì sọ pé kí n kúrò. Nọ́mbà 3, eléyìí gbogbo àwọn ènìyàn ló máa ṣe ẹlẹ́rìí ẹ̀. Bàbá wa Ọbáfẹ́mi bless memory. Wọ́n rí eléyìí tó ju tèmi, wọ́n tẹ̀ suspend wọn. Bàbá wa Adéoyè, bàbá wa Gbájé bless memory. Bàbá wa Oyèbánjí tí wọ́n tọ́ bàbá wa Símọ́lówó. Bàbá wa Fẹ́mi Adédèjì ní Ifẹ̀. Bàbá wa Adéjùbù tí wọ́n gbé àwọn àgàrí kí Àbújá dìde tó fi di oúnjẹ àgbáyé lónìí. Wọ́n rí ohun tí mo rí. Bàbá wa Ọdẹ́jọbí, bàbá wa Ẹ̀sìn Ọlágbélé, bàbá Ọlọ́wẹ̀rẹ́, bàbá Olúṣẹ̀yẹ, bàbá wa Ẹ̀sìn Ọlágbélé fúnra rẹ̀. Gbogbo wa mọ̀ tí gẹ́gẹ́ bí ká ń sọ àrí ìtọ́jú wọn rí. Bàbá wa Kìsùlú rẹ̀ ó tójú ẹ̀ rí ẹ̀ẹ̀mẹ́ta tó lé lọ jà. Tí ẹ̀ẹ̀mẹ́ta ní mẹ́rin, ọpẹ́lọpẹ́ bàbá Mùsà àti bàbá Olùs. Àwọn ní ó jẹ́ kí bàbá yẹn pẹ̀lú àwọn ọmọ àti màmá Kìsùlú rẹ̀ wọ́n bá ìdí lọ. Bàbá yẹn bó ṣe jẹ́ àgbàrá sọlọ́run tó bó ti jẹ́ tó jẹ́ pé òun ni olórí gbogbo àbúrò àti bàbá ẹ̀mù ni wọ́n fi kan ṣọ́ọ̀ṣì tí wọ́n gbé sí. Ó jẹ́ pálábà ìyà. Wọ́n tó torí bàbá Kìsùlú rẹ̀, wọ́n tó suspend àwọn ọmọ rẹ̀ nítorí ẹ̀tọ́. Wọ́n parọ́ mọ́ bàbá Agbádégbó ní ìyàwó pamọ́ àdéhùn ìdílọ́dà àpamọ́ ni. So gbogbo àwọn bàbá wọ̀nyí wọ́n la tó ju ọ̀gá nítorí òdodo. Bá alọ́kà kékeré alọ́kà gbà ní ẹ̀fọ̀n. Gbogbo àwọn bàbá yìí ni a gbọ́ ìtàn wọn tí ó ní agbára. Wọ́n frustrate bàbá Oyèbánjí dé ìkórìtà. Kí ni gbogbo wọn yẹn wọn ò là kọjá. So gbogbo bàbá wa Brown àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo wọn lórí ìdojúkọ tó ju tèmi lọ. Àwọn bàbá Fẹ́mi Adédèjì, assassin, oògùn, ẹbọ tá a gbé torí ẹ̀. Nígbà táwọn bàbá yẹn ò bá kúrò nínú ìjọ tálẹ̀ foríjì títí ọ̀pọ̀lọpọ̀ fi lọ, kí ni wá ní tèmi? Ṣùgbọ́n mo gbàdúrà ogun tí ò borí àwọn wọ̀nyẹn kò ní borí èmi náà. Ẹ ṣàmì dáadáa. Finally, hallelujah. Ìgbà nínú àwọn tí wọ́n fẹ́ máa gbọ́, òun náà ni mo tún fẹ́ sọ yìí. Ní ìgbà bàbá Akin Ọ̀ṣun, wọ́n ṣe kinní kan. Nígbà bàbá Akin Ọ̀ṣun, gbogbo ọmọ CAC tó bá wà pé a máa gbọ́ tí mo sọ yìí. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ìjọ Àpọ́sítélì Kristi, tí a bá bẹ̀rẹ̀ sí Sunday, ọrẹ la máa ń gbà kẹ́yìn. Tàbí rántí kọ́ ọrẹ la máa ń gbà kẹ́yìn. Wọ́n tó rántí kọ́ ọrẹ ní CAC máa ń gbà kẹ́yìn náwó ọ̀rọ̀kẹ̀. Ẹ pàdé ọ̀pọ̀ Jésù. Ọrẹ ní CAC máa ń gbà kẹ́yìn.
nígbà táwọn wá lọ sí pastor conference ní ìkejì ọdún yìí wọ́n wá padà wá. Wọ́n wá sọ torí ti owó náà bá yí ìlànà ìsìn padà. Wọ́n wá ní àkọ́kọ́ máa gba ọrẹ, máa gba gbogbo nǹkan. Ẹni bá lè gbọ́rọ̀ lọ́wọ́ kó pọ̀ ní ṣòbá kọ́ kó máa lọlé. Òfin tí wọ́n torí ẹ̀ ṣe ìlànà ìsìn pé wọ́n ní táwọn èèyàn bá ti gbọ́rọ̀ Ọlọ́run tán pé wọ́n máa ṣe kílò, wọ́n máa lọlé pé wọ́n ẹ̀rá yìí dá rẹ̀ pé torí ọrẹ fi kò sọ́rẹ́ mọ́ ṣọ́ọ̀ṣì. Wọ́n wá torí ọrẹ wọ́n bá yí ìlànà ìjọ padà. Hallelujah aláwọ̀. Ní ọdún kan, bàbá Abíára sì wà láyé báyìí tí mo fẹ́ kẹ́ fi sọ́kàn ẹ̀yin ọmọ Ọlọ́run. Bàbá Abíára Olúwa sọ fún òun wípé ní ọdún yẹn ká dá seed of blessing. Gbogbo tẹ́ bá rí owó tó wọlé pé Ọlọ́run fẹ́ fi bless àwa ìjọ Jésù. Ó Olúwa ní ọdún yẹn àwọn èèyàn dá. Ní ọdún kejì náà sọ di òfin. Torí owó tó wọlé yẹn, ó Olúwa tó dẹ̀ sọ lọ́jọ́ nípa ẹni tó láyé àtọ̀run. Bíbélì ẹ lọ béèrè tí mo. Ó Olúwa sọ pé ẹ̀ka yẹn ni ká da. Àwọn bàbá wa dẹ̀ wọ́n dẹ̀ yí òun Olúwa ẹ̀ka yẹn. Ó dẹ̀ di tí Jésù ló fi dé. Bí àárọ̀ yìí, wọ́n dẹ̀ fi gbé sí constitution. Pé ní ìsìn tó bá fẹ́ irú ọ̀sẹ̀ tó ń bọ̀ bá yẹ kí n fà wọ́n máa jó lè bí. Oyè abọ́bàjẹun. Wọ́n yẹ kí wọ́n bá wọn tẹ̀bẹ́ rí kàlẹ́dà ní tẹ̀bẹ́ rí gbogbo bíbọ̀dù níta. Wọ́n bá wọn kájẹ oyè níbí lọ́sẹ̀ tó bọ̀. Tí bá ti ní jẹ́ ká máa kó lọ́wọ́ yẹn máa kó yẹn lọ sí Ìbàdàn. Wọ́n lọ establish ẹ̀ lọ́hùn. Ìbáka mi ṣe ìdí ẹbí láti ọ̀hún àwọn àwa bá wa ṣe. Owó ni owó lọ́wọ́ kí lẹ pé ẹgbẹ́ ló wọ yẹn. Owó lọ́wọ́ kí ni o? Àyẹ̀lẹ̀ sọ ojú ọmọ yẹn o. Ọlọ́run ti jẹ́ ká ẹgbẹ́ yẹn lẹ́nu mi o. Ẹnu mi mo ti gbọ́ o. Ọlọ́run ṣe tẹ sọ o tí ì sẹ́nu mi. Ọlọ́run tá bá dé ìjọba ọ̀rọ̀ èmi kọ́ mo sọ o. Owó lọ́wọ́ nìkan ni mo sọ ẹ̀ mọ̀ pé mo wá ní owó lọ́wọ́. Wọ́n ní ìsìn tó bá fẹ́ jẹ ẹ́dà wọ́n gbọ́dọ̀ lọ yẹ seed of blessing wò. Tí o tọ́ta alàgbà bá kú, wọ́n yọ seed of blessing. Tí o bá fẹ́ jẹ pásọ̀, o fẹ́ jẹ oyè. Wíwá ohun Olúwa sọ wípé ẹ̀ẹ̀kan ṣoṣo ni ká dá. Níwájú Ọlọ́run bàbá sì wà láyé. Tí bàbá bá dẹ̀ kú kí bàbá Abíára. Tí ò bá kọ̀rẹ́ẹ̀tì ẹ̀ kò ní dọ́rùn ọ̀kan fún yín. Torí ìtòlúwa gbẹnu ẹ̀ sọ ó dáa tó gbọ́ ẹ̀ẹ̀kan ló bá sọ fún un. Olúwa yóò wà pẹ̀lú wa.